kí obìnrin. I greet everybody. Mo kí àwọn bàbá mọ́mọ́ mi náà. Ọlọ́run á máa tẹ gbogbo wa síwájú lórúkọ Jésù. Bí a ti ń tẹ̀síwájú láti yan ọba àwọn ọba, màá fẹ́ ká dìde dúró. Kí a fi ijó àti ayọ̀ wa hàn. Àti ń jó látàárọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kó rẹ̀ wá.
ti ṣe. Bàbá ẹ ṣé. I just want to say, Baba ẹ ṣé. I just want to say, Baba ẹ ṣé. I just want to say, Baba ẹ ṣé. Ẹgbẹ́ ojúṣe nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn rí fún pé ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Àní ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Ìdílé ọ̀pọ̀ ènìyàn kò ìdílé ọ̀pọ̀ ènìyàn. Ìdílé ọ̀pọ̀ ènìyàn kò. Ọjọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ kan yìí bàbá. Oyè ẹ̀jẹ̀ kan yìí bàbá. Bàbá tó ju bàbá lọ. Ọba olórí ayé. Oyè ẹ̀jẹ̀ kan yìí bàbá. Kí la fi sọ ọjà wọn kí gòkè lọ? Ọlọ́run tó pọ̀ ọmọ láti January sí wákàtí àkókò yìí. Òun ló bọ̀ ọ̀wọ̀ fọwọ́ di òní. Òun ló sọ